ẹ káàbọ̀ sórí ìkànnì ìṣẹ́jú tó bá lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa bílẹ̀ fún yín tó bá jẹ́ àgbà àkọ́kọ́ lẹ̀ ń darapọ̀ bàbá ẹ bá wa subscribe kẹ́ share tó yà ẹ lè máa jẹ ọ̀gbádùn kọ́lẹ̀ tá a máa mú wá fún yín lórí ìkànnì ọ̀pọ̀lọpọ̀ àṣírí ńláńlá ló ní la mú wá fún yín lénìí ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ ká sojú abẹ́ ń kó. Ẹ̀yin tèmi ṣé àlàáfíà lẹ wà mọ́mí tuntun láàmẹ́ ṣé àlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi náà ti ṣe wà ní àyìn ṣé fóònù yẹn stand dáadáa mo gbé sórí nǹkan ni o tó bá tiẹ̀ wé má máa ìdí mo ṣe jí ni mo sùn ye mi sùn lónìí gan ni ẹgbẹ́ ẹwọ ẹja tí mò ń yan ẹja yẹn ó ti yan tó báyìí o ẹ rí èyí tẹ́ wà Nàìjíríà ẹ máa lọ lé ẹlẹ́ja yíyan ṣé ti rí àwa ti yan ẹja ń sìn pápápá ni ẹja aláràn ni ẹ ti rí ó ti brown ẹ jọ ń torí tọ́lọ́run ẹ bá ní pé Mewolaka o ó ní bó ṣe ń pariwo mi ní ìdájí tí mo dé láti ibi iṣẹ́ yẹn pé ní kí Iyalaje ó bọ́ ibẹ̀ o ó lè wà lórí show yẹn but mi ò mi láti bí how many days báyìí mi ò lè comment Máyọ̀kún Adébáyọ̀ God bless you mọ́mí Bello Bímbọ́lá Ẹ̀ràmà Odúbẹ̀là Olúwatóbi God bless you. I was on my show but I was unable to comment because láti bí few days then báyìí mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ I couldn't comment thanks to Mommy Alesh TV àwọn ló ṣàn tag mi wọ́n Mommy Alesh ẹ ṣe gan mo wà fẹ́ mo ṣàn like comment but mi ò lè comment ẹ má bínú pé èmi rèé o Mewolaka èmi náà ti ń pè ẹ́ o Iyalaje ló porí ẹ̀ sówó porí ẹ̀ ṣàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ṣàlàáfíà ni ẹ̀yin olólùfẹ́ Yinka TNT ẹ̀yin náà bọ́ ibẹ̀ o torí Yinka TNT ti sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ṣáà ń jẹ́ kí wọ́n máa follow òun ni wọ́n ṣáà ń follow òun ni followers wọ́n ṣáà ń pọ̀ sí ni ó dáa ọ̀nà tóró ọ̀nà yíyé Jésù kò mú mi gbà bẹ̀ lọ ọ̀nà tóró ọ̀nà kan dàbí olórin kan sọ pé ọ̀nà kan dàbí ipò dára lójú ènìyàn láyé o òpin rẹ̀ ìparun ní òpin ẹ̀ ìparun ní followers àwọn tó fẹ́ lọ parun àtàwọn tó fẹ́ wọná tó fẹ́ lọ parun àwọn tó fẹ́ lọ sálùjọ náà fúnra ara wọn ló máa fi ọwọ́ ara wọn gẹ̀ẹ́sẹ̀ ti ibi tí wọ́n fẹ́ so ẹnì tó bá wa sọ wípé 1000 Moshe Gold God bless you my friend Mami Mosumola Adeniran God bless you ẹnì kan bá sọ wípé followers lé ní billions fún òun kò sí nǹkan tó kàn mí nǹkan tó bá wọ ní kálukú lórí ìkànnì yìí ibẹ̀ ni kó lọ oníkálukú ló létí nítorí bá wù kó fetí ẹ̀ gbọ́ èmi ò condemn anybody kó lọ síbi kankan yóò bá sọ wípé èyàn máa ń fi ọwọ́ ara rẹ̀ ó máa fi tú ara rẹ̀ ṣe ni kò kàn mí tó ní kálukú bá ṣe lórí péjì ẹ̀ kò kàn mí ṣùgbọ́n tó bá ti di wípé ó bá ti ń ṣe èyí tó máa ba community jẹ́ tó máa ba society jẹ́ tó máa ba orílẹ̀-èdè jẹ́ àwọn ò pariwo àwọn ò lè rí ká má sọ ṣòye yín yeah now mo kọ́ fẹ́ mẹ́nu bà ọ̀rọ̀ kan like Alájà Mewolaka I love your show mo rí show tẹ́ ẹ ṣe fún wa kẹ́ka sọ pé ṣe fún wa gbogbo àwa tẹ́ ẹ dárúkọ èmi wá mú ti tèmi ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí nínú show tẹ́ ẹ ṣe yẹn kò yé yín ó ní nǹkan kan tí mo fẹ́ mẹ́nu bà ń bẹ̀ pápápá láàrin 30 ìṣẹ́jú gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mi ò fẹ́ kó pẹ́
How's Maria? How are you? Maria, ṣàlàáfíà ni. Àmín. Lórí Iyalaje torí oṣù February yìí bàbá gbọ́ ọpẹ́ wa. Àmín, Mọ́mí Maria, ẹ ṣọ́ra yín o. Ẹ ti dé o, Olúwa. Lórí Mọ́mí Maria, Olúwa gba ìyìn wa. Àmín. Alájà Mewolaka. I'm so happy pé ẹ sọ àwọn ọ̀rọ̀ kan lónìí. Ọlọ́run ló ní kẹ́ ẹ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan. Ibẹ̀ lèmi ń lọ. Ṣé rí lórí ọ̀rọ̀ orin yẹn? Àní wípé ó disrespect ìjọ Celestial Church of Christ. Orin tí Yinka TNT ṣe jáde àlórin yẹn wọ́ọ̀sì. Àní St. Janet gan tí wọ́n sọ wípé ó máa ń kọ ìkọkúkọ tó bá lọ́wọ́ ẹ̀ kò ṣe tó báyìí. Ó tún wá lọ combine fọ́nrán búlù mọ́. Today, I want to talk about the characters tó wà nínú show yẹn. Nítorí mo rántí pé nígbà tá ń pariwo lórí ọ̀rọ̀ Yinka TNT tí mo kick against àwọn nǹkan tó ń sọ lórí ètò ẹ̀ nígbà tó ń sọ bí ọ̀rọ̀ ẹlẹ́hà nǹkan nígbà tọ́rọ̀ ẹ̀ kọ́kọ́ máa ṣẹlẹ̀. Adájọ́ lèmi, èmi ò lè sáré máa kù gìrìgìrì jáde yára láti gbọ́rọ̀ ní. Ojú làgbà máa ń ṣe kíni? Ojú òye àgbà ń wò, ẹ má bínú o. Kì í ṣe lọ́jọ́ orí ni mo fi jádájọ́ àgbà nítorí adájọ́ àgbà. So àgbà yẹn òye ni mo dé àkọ́kọ́ gbọ́dọ̀ máa wò. Mo tí ọ̀rọ̀ bá fẹ́ rújú tọ́rọ̀ bá rújú lèmi máa dá sí òun ládájọ́. Ìgbà tọ́rọ̀ Yinka TNT ń ṣẹlẹ̀ lórí ibi tá a wà yìí lórí blue app yìí èmi ń wò pé ta ló máa sọ̀rọ̀ kémi wá fèsì lé adájọ́ àgbà. God so good you came out to kick against it. Immediately gbà àti pé mo jáde which you appreciated too. That is one thing about me. Tí bá rí nǹkan tó kù díẹ̀ káàtó láwùjọ, àìmú má gogo lẹ́nu, I will speak up, I will say it, I will talk. Mo máa sọ ti tèmi dẹ̀ máa fi yòókù sílẹ̀. When we started, we were together. Ìgbà tó di àárín kan, Alájà Mewolaka, you disappeared, you kept quiet. Àwọn èèyàn wá ń dọ̀ ọ̀rọ̀ ẹ sílẹ̀ tí bá ti wá ń ṣe show wá ní a. Alájà Mewolaka tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kò sọ nǹkan kan lé lórí mọ́. Alájà Mewolaka tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kò sọ nǹkan kan lé lórí mọ́ láì mọ̀ wípé Alájà Mewolaka pé ẹ̀yin àti Sister Yinka ẹ ti dọ̀rẹ́ kó ti wá wọlé sí yín lára àwọn ò mọ̀ Ọlọ́run ní kẹ́ sọ lórí ìkànnì yìí. But èsì tèmi fi dá àwọn tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tó ń sọ nínú comment section tí wọ́n tún pè pé Alájà Mewolaka ọ̀rọ̀ tèmi sọ ni pé mo ní bóyá nítorí pé wọ́n ti jọ wà ní aṣíwájú blogger Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ èmi ò mọ̀ pé ẹ ti ṣe friendship tó báyìí mẹ́wàá máa ń ṣẹlẹ̀ lórí ìkànnì yìí o Alájà Mewolaka. You see, àwọn ò mọ̀ wípé demoralization ti wáyé láàrin yẹn. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́yìn náà sọ, àmọ́ mi fast. Mi mọ̀ pé ẹ lè bá Sister Yinka pé ẹ lè bá ṣọ̀rẹ́. Pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ sọ, níbi pé ẹ máa pera yín, ẹ tún ní pọ́rọ̀ kìíní tí ìbáṣepọ̀ lọ pé ọkọ yín. Ẹ bá ń gbọ́ lọ́hùn tóbi. Allahu Akbar. Mo dúpẹ́ lórí ìgbésí ayé ìjìká tí ò jẹ́ kọ́rùn òye ẹ̀ fún yín. Mo dúpẹ́ lórí adé orí yín tó tètè kọ́ yín tí ò dá. Ọmọ mùsùlùmí òdodo. Ẹjọ́ má kọ̀ọ̀kan tí ò dá lábẹ́ comment section ni. Please respect my page. Ọlọ́run ló sọ wípé kí ọkọ yín kó tètè kọ́ yín tí ò dá pé rárá o. Pé kí ni nǹkan tí ẹ̀yin méjèèjì fẹ́ máa ṣe pọ̀ yẹn. Meanwhile, ẹ̀yin ò mọ̀ páwọn èèyàn ti ń complain, páwọn èèyàn ti ń sọ̀rọ̀. Ẹ mọ̀, àwọn èèyàn ń sọ̀rọ̀ but èèyàn gbọ́dọ̀ èmi máa ń wá kí nǹkan ó da mi ò kí ń sọ̀rọ̀ tó máa ń ba nǹkan jẹ́. Tó máa ti dọ́rọ̀ sílẹ̀ máa ní Alájà Mewolaka. Bóyá nítorí wọ́n ti jọ ń ṣe aṣíwájú blogger sí ẹ mọ̀. Bóyá wọ́n ti bá wọn parí ẹ̀. Gbogbo ẹni tí mo ti ẹ̀rọ bó bá yín parí ẹ̀ wàláì Alájà kí ó gba góòdù nù àfi kọ́ lọ́hùn ó darí jì mí. Mi ò ẹ̀fà mọ̀ yàtọ̀ àfi bí ẹ ṣe jáde tẹ́ ẹ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan wípé ọpẹ́lọpẹ́ ọkọ yín ló sọ pé àwọn ò fẹ́ báyìí wọ́n fẹ́ báyìí tó fi dá nìyẹn kéèyàn Ọlọ́run kó pèsè adé orí èèyàn fún yẹn.
mo bọ̀ o ẹ jẹ́ kí n bu epo sórí iná. Torí àwọn ò mọ̀ pé relationship yẹn tiẹ̀ ti go far báyẹn. Bọ̀ nígbà yẹn pẹ̀lú bí ẹ ṣe jáde àtìgbà tẹ́ ẹ ti dọ̀rẹ́ pẹ̀lú sista Yinka ṣe ni pé ọ̀rẹ́ yẹn ò ní jẹ́ kẹ́ ẹ lè bá sòótọ́ ọ̀rọ̀. Tẹ́ ẹ bá tí relationship bá ti wọnú ara jù ń gbà míì ẹ nílé bẹ́ni yẹn sòótọ́ ọ̀rọ̀. Someone like me tí nínú olórí ìkànnì tí misunderstanding bá wà tí n bá gbọ́ tí n bá mọ̀ sí màá try kí n gbìyànjú kí n parí ẹ̀ that is me. tí n bá rí pé nìkan pé àwọn attack ẹni yìí tí n bá wo lọ gbọ́ pé attack yìí mo fẹ́ kó stop màá try láti study kí ló wà ńlẹ̀ màá dẹ̀ try láti yànnà náà pé báyìí ni kò sẹ́ni táwa téèyàn bá ṣe dáadáa a máa sọ tó bá kù díẹ̀ káàtó a máa sọ tó bá yẹ pé tó jù wá lọ àní orúdù sí ẹni náà adọ́ra mọ̀ bá ṣe ọ̀rá máa ṣàgbékalẹ̀ a máa sọ pé báyìí ibi tó kù sí rèé that is me. ẹ sọ̀rọ̀ kan wá sọ pé ọ̀rẹ́ mi sista Yinka yes wọn ìṣọ́ ọ̀rẹ́ mi sista mi lórí ìkànnì ẹni bọ̀ kì í ṣe sísà wọléwọ̀de irú tẹ̀yìn àti wọ́n ṣe yàn rárá o sísà kí n rí i pé tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó èmi ó sọ̀rọ̀ tó bá ti bá rí i pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ màá tún bá wọn dá sí òun lè rí tí mo bá wọn dá sí màmá Ìsàbọ̀dù that is one thing about me bọ̀ kò ní pé kí n má sọ̀rọ̀ ẹ jẹ́ kí torí pé ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ jáde ṣe ń gbọ́ thank God pé ẹ padà. Thank God pé tètè withdraw. Ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ báyàn tẹ́ ẹ kọ́kọ́ dá sí ọ̀rọ̀ báyẹn kò yẹ kí ẹ tiẹ̀ lè wá ní close relationship rárá. TNT gave Mewolaka land says so so that was why she couldn't talk again. Mr. Mewolaka, thank God for your husband o. Ẹ̀yin ò mọ̀ wípé àwọn ọ̀nà kan wà tó jẹ́ tó máa ń dàbí kó dára Sátánì ò lẹ́bùn ọ̀fẹ́ tó bá gbowó tó bá gba ẹran lọ́wọ́ èèyàn á fi gbódìdí ẹni Sátánì àwọn èèyàn máa ń rí ọ̀dọ̀ Sátánì bí ẹni pé enjoyment wà ń bẹ merriment wà ń bẹ tẹ́gbà tá a wà ní kékeré tá a bá wo fíìmù Jésù inú mi dùpẹ́ iná sọ pé máa ń lọ sí ṣọ́ọ̀ṣì láyé kékeré ńgbà tí gbogbo wa sì kéré tó ní wà kò máa ń lọ kò tó máa ń ṣe sọjí bẹ̀yà bí wọ́n máa gbé projector wá sádùúgbò tó máa ń ṣò fíìmù Jésù ẹ rí wípé ibi àwọn tó máa ń lọ sí ọ̀nà pa wọn àwọn tó máa ń ṣòkò wọn lọ patí wọ́n lọ disco ó máa ń shine dẹ̀ máa ń glitter but irọ́ dẹ̀ ní fake ni but thank God for everything Sister Mewolaka, thank God for everything so I'm so happy mo dúpẹ́ lọ́wọ́ ọkọ yín o Alaka returns how are you good afternoon so ṣe wá rí lórí ọ̀rọ̀ fídíò tẹ́ sọ pé Sister Yinka voice for Sisters Tribe God bless you. Yes, mo ti rí she has done show. Mo ti gbàgbé. Ẹ ti jẹ́ irunjọ́ gbàgbé o. Mo ń bọ̀, ẹ jẹ́ kí n jẹ́ kíkẹ́ ní ìjáde síta náà. Ẹ̀yin èèyàn mi, ẹ ti jẹ́ kí irunjọ́ gbàgbé. Dákẹ́ o. Mo rí nípa ilẹ̀ yẹn wọ́n sọ̀rọ̀ nípa ilẹ̀ yẹn but wọ́n ní ẹni yẹn gbé advert wá lájà Mewolaka ní àwọn return ló wá advert yẹn àwọn dẹ̀ jẹ́ kó mọ̀ wípé reason táwọn fi ṣe lélẹ̀ ẹ má bínú o fáwọn jẹ́ kó mọ̀ pé reason táwọn fi refund owó yẹn nìyẹn ṣe rí
If care is not taken, yes, mo ti wo show sister ibe o náà ni mo rí alájà Mewolaka náà ni mo reply sí, mo ti wo, mo wà lórí show wọn, wọ́n ti ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn ọpẹ́lọpẹ́ ọkọ wọn, sister for voice for sisters trial, ó rẹ̀ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni, wọ́n ti ṣàlàyé, wọ́n dẹ̀ sọ pé báwọn ṣe kọ́ relationship yẹn, àwọn dẹ̀ pé àwọn dẹ̀ ṣàlàyé àwọn ò ṣe mọ́, àwọn ò ṣàdvert ilẹ̀ mọ́ o, ìgbà ó dẹ̀ sọ pé kódà gan kiri yẹn pé òun ni advert tó pé òun jùlọ bó tiẹ̀ yọ ilẹ̀. She said everything. I was on her show. Mo ṣe ń wọlé láti ibi iṣẹ́ báyìí, mo gbọ́ Iyalaje o tí mọ́mí alẹ́ ṣì tag mi, mo ń gbọ́ títí mo fi sùn lọ ni. So but we thank God for everything. But back to ẹ jẹ́ ká kàn wá comment mo kàn ní kí mẹ́nu bà alájà Mewolaka ni. Irọ́ alájà Mewolaka, no, she spoke well, she did a very nice show. Mo wo show yẹn ṣe àpò ti lẹ́nu ọ̀rọ̀. But I like the idea that her husband stopped her and she's back home fully. Because kind of relationship yẹn ṣe ń wà ní pẹ̀lú bí wọ́n ṣe ti bí criminalization ti wà àti gbogbo ìlú pé ẹ máa bá wa polówó lẹ̀ ti wà. Tó bá pẹ́ lómi tó bá lójú kòkòrò tí ó lọ́kànjúà ni kò ní lè dá owó padà. Tó bá dẹ̀ ti rú òótọ́ ọ̀rọ̀ kò ní lè sọ. Irú show tó ṣe yẹn ṣé láàárọ̀ yìí. Wọn alájà Mewolaka ò ní lè ṣe because ẹnu á máa kọ̀. Tó dẹ̀ tó bá jẹ dòdò ní lè sòdodo. But nítorí pé ó ti dẹ́wọ́ padà, ó ti free, ó ti wẹ̀, ó ti yán kọ̀ọ̀kan. Báwo ni èèyàn ṣe máa ṣe téèyàn jẹ́ mùsùlùmí òdodo? Tẹ́ ẹ borí tẹ̀dẹ̀ káwọn èèyàn tẹ̀dẹ̀ ń ṣàlàyé gbogbo tẹ́ ẹ ṣe lórí ètò yín. Kí ẹ wá jẹ́ pé ẹni tó bá sọ̀rọ̀ okó àtòbò nǹkan kan lẹ́tí wá lọ mú lọ́rẹ̀. Táwọn èèyàn dẹ̀ ń condemn láwùjọ tó ń attack Muslims nǹkan kan, ẹ mọ̀ kó kù díẹ̀ káàtó. So thank God that she's back fully, she's back home. So then lórí ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ, ẹ jẹ́ wo time, ẹ má bínú pé mo wo time torí mo pin only time tí máa stop. Ṣé wá rí another thing lórí show tó video tí Yinka TNT ṣe. Lórí nǹkan tó máa ń bá Yinka TNT sọ pé tó bá ń ṣe show, ẹ rántí pé mo sọ pé ó yẹ kó máa ní introduction, wípé lẹ́yìn introduction yẹn ó máa ní, tó bá ṣe introduction show story gangan tó fẹ́ sọ fún wa ó jẹ́ number 1, ó dẹ̀ gbọ́dọ̀ ní conclusion. Pé kò kí ń conclude, ó wá dàbí ẹni wípé ó dáàbọ̀ sórí kọ̀ǹtẹ́ẹ̀tì tó wà lẹ́gbẹ̀ẹ́ mi láti máa sílẹ̀ fún yín tó bá jẹ́ àgbà àkọ́kọ́ lẹ̀ dá ọ̀rọ̀ subscribe kẹ́ share. Tàbí ètò yẹn ó ń ṣìyàn lọ́nà asán. Alájà Mewolaka ìyàwó ẹ̀kọ́ ló alájà Mewolaka tí mo ti sọ̀rọ̀ yín alájà lẹ́sẹ̀ wá dé àṣírí ńláńlá ló ó ti sọ̀rọ̀ yín, mo ní alájà Mewolaka pé kílẹ̀ yẹn àti Yinka TNT kílẹ̀ jọ ń fà pọ̀. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ́ ká tó ju abẹ́ ń kó. Tẹ ọkọ sọ pé tó ṣe ò dá, Ọlọ́run ló ní kẹ́ ẹ ṣètò yẹn torí a ti rò pé kí ló pa yín pọ̀. Àwọn èèyàn ń dálẹ̀ lórí ètò mi, mo máa rò pé kí ni ìlànsà tí máa sọ ìní ní aṣíwájú blogger ló so yín pọ̀. Ọlọ́run ọpẹ́lọpẹ́ èjìká tí ó jọ òun yẹ tí wọ́n kọ́ pàkíyèsí yìí sí pé láì ṣe ayé gbọ́ tiẹ̀ ṣó yẹ etí mélòó ló máa yín gbọ́gbọ́ pé ẹjọ́ ń ṣe business transaction. Ẹ tó bá fẹ́ gbéṣẹ́ fún Mewolaka kó lọ straight to Mewolaka, ẹ wà tó pé ẹ wà tẹ phone number ẹni tí àwọn èèyàn sọ pé tí wọ́n condemn tó ń ṣe, ẹ wà tẹ phone number ẹ gbé sórí show yẹn, àwọn èèyàn ń wò yín, àwọn èèyàn ń sọ̀rọ̀, àwa là ń mọ̀ bá ṣe ń rọra ń kò yé yín, bá ṣe ọ̀rá ń dọ́gbọ́n sọ fún wọn pé àti bóyá aṣíwájú bóyá ọlọ́run astaga fún láì àti sọ pé bóyá Alhaji Akeugba gbòdò bá mi pa mọ́. Ṣùgbọ́n mi ò pé mi bá lóòótọ́ ọ̀rọ̀ máa sọ àìmọ́ òun máa gbogbo lẹ́nu. Ṣé yín lórí show yẹn ẹ jẹ́ lọ gbé po tí mo gbé síta lẹ́yìn. Ṣé rí lórí show yẹn tá à ń sọ yìí, fídíò tí Yinka TNT
Alájà Mewolaka, God bless you. Wọ́n ní wàláì mo jẹ̀bi. Inú mi dùn o, èmi ò láì mo ṣe díẹ̀ má ti gbẹ̀bí ẹ̀. Kó gbẹ̀bí ẹ̀. Ẹ jẹ̀bi gan ni o. Ẹ jẹ̀bi gan ni. Torí kíni? Ìgbà tẹ́ wá sọ ìbò ṣe mo wà lórí show yín mi ò lè type ni mi lè comment last 3 days. Mo káwọ́ sókè báyìí pé àṣé wọ́n ti bó lọ fà. Bí àṣà àṣàlú àbí kí bọ̀bọ̀ yẹn jẹ. Àṣọ ti lọ fà. Àwọn ò mọ̀ pé ó ti lọ fà tó bá yẹn. Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ kọ́. Ẹ̀yin orin kan ló máa kọ́ fún yín. Mo ti padà sọ́dọ̀ rẹ bàbá. Bàbá ló sọ wípé kémi padà. Èmi ti padà sọ́dọ̀. Ọkọ ló ní kẹ́yìn padà ń tiyẹn jẹ́ bá yín fi kọ́. Èjìká yín mo máa bá yín fi sí. Mewolaka ti padà. Ó ti padà sọ́dọ̀ àlà. Èjìká ló ní kí Mewolaka padà. Ó ti padà sọ́dọ̀ àlà. Thank God for your life. Inú nǹkan Ọlọ́run. Ọlọ́mọ blessing sister mi. God bless you. Ṣàlàáfíà lẹ́wà. Ṣé ẹ wá ní gbogbo nǹkan tá à ń bá jókòó tá dé John Kọ́ládé, God bless you. Gbogbo nǹkan ẹ má bínú nǹkan tá à ń bá Yinka TNT sọ tí wọ́n rò wípé bóyá a hate àwọn pé àwọn nǹkan tẹ́ ń ṣe yìí àlétí méjì ò gbọ́dọ̀ gbọ́. Ìgbà tó yá kí ló sọ? Ó sọ fún wa wípé nítorí àìpé ìjòun àwọn ọmọ 18 years lòun ṣe fún. Ìbéèrè tẹ́bi fẹ́ béèrè rèé nínú fídíò tí Alájà Mewolaka ẹ̀wẹ̀ má ti kó síbi lẹ́nu. Lórí fídíò tí Yinka TNT ṣe, ọmọ kékeré kan wà nínú fídíò tí Yinka TNT ṣe. Ẹ bá mi béèrè lọ́wọ́ Yinka TNT pé ọmọ ọdún mélòó lọmọ tí gbogbo etí ẹ̀ gbọ́gbọ́ kú gbọ́ pé kán pẹ́nu sí kán gbé tí kán pọ́n kínní lá. Ọmọ ọdún mélòó lọmọ yẹn? Mi ò mọ̀ bóyá Alájà Mewolaka ẹ̀ fọwọ́ bojú. Èmi ò mọ̀ bóyá ọmọ yẹn ṣó ti pọ́mọ 12 years gan pàápàá. Ọmọ yẹn mo fẹ́ béèrè ṣé kìí ṣe ọmọ yẹn ni wọ́n ń pè ní àfáà kékeré torí wọ́n gbé kíní àwọn muslim tó máa ń ṣe yẹn. Wọ́n gbé ní láwàní lórí. Ọmọ tí wọ́n lò bí muslim yẹn gbẹ́nu sí kí Gloria pop ẹ ṣọ́ra ẹ ti dé o sister Gloria sister okay ẹ kó máa dákú sí yín lọ́rùn sí ẹ̀yin ẹ tún dé pẹ̀lú sọkúsọ yìí. Wọ́n ní kán gbẹ́nu sí Toban, God bless you Gloria. Ṣé Toban ni? Yes. Ọkùnrin ni o. Ọkùnrin ọmọ kékeré tí wọ́n wé Toban lé lórí yẹn. Ṣé kìí ṣó ni wọ́n pè ní àfáà kékeré? Ẹ̀yin èèyàn mi ẹ bá mi dáhùn question yẹn. Ẹ lọ wo fídíò yẹn dáadáa. Ṣojú ọmọ yẹn ṣọmọ yẹn kọ́ ni wọ́n pè ní àfáà kékeré. Because Yinka TNT claim fún ayé pọ́mọ kékeré. Lòun òun ò ṣe fídíò fún ọmọ kékeré pé ẹni tó ti mature àwọn tó ti mature ni. 18 years above ló ní show fídíò tó ń ṣe. Èmi fẹ́ béèrè ọmọ tó ń jó nínú fídíò yẹn ṣe fídíò tí sísá Yinka TNT ṣe. Wọ́n ní láwàní ni. Okay. Ọmọ tí wọ́n wé láwàní fún yẹn. Tóun náà tó ń jó sí orin ìsọkúsọ. Ṣọmọ yẹn ti pé 18 years. Ṣé ọmọ yẹn ti pé 18 years? Ṣé kìí dẹ̀ ṣe pé wọ́n ti báyé jẹ́ báyìí? Ìyẹn ni kẹ́ bá mi béèrè. Torí mi ò tí mú excuse tó fẹ́ wá sọ nígbà tí mo bá sọ fún yín pé àwọn nǹkan téèyàn bá fẹ́ gbà pé gbogbo tá a bá ṣe lórí social media yìí a gbọ́dọ̀ máa ṣe báyìí. Wọ́n ní èjì àwọn tó ń ṣe fún. Àwọn tó bá ti above 18 years náà ń ṣe fún. 18 years. Ẹ káàbọ̀ sórí ìkànnì tẹ́lifí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún yín tó bá jẹ́ àgbàkọ́kọ́ lẹ́dà bàbá subscribe ẹ ta lẹni náà ó jù bẹ́ẹ̀ là ta lẹni náà èyí máa jẹ ọ̀gbájú content tá a máa mú wá fún yín wọ́n gàjí kélébé dáadáa mo mọ ẹni yẹn dáadáa ọ̀pọ̀lọpọ̀ àṣírí ńláńlá ló ní la mú wá fún yín lẹ́nu. ṣé ẹ rójú ẹni yẹn dáadáa àdùfẹ́ má ìjà báwo ni ọmọ yẹn. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ ká sojú abẹ́ ń kó. èmi fẹ́ bèrè ní o ṣé ẹ rójú ẹ̀ dáadáa táyì sọ pé it's the same age o mo fẹ́ mọ̀ o.
ẹni tó sọ pé the same age yẹn kí lórúkọ ẹni yẹn ẹ jẹ́ ká dárúkọ ẹni yẹn káwọn èèyàn sọ age ẹ̀ fún wa ẹ máa bá wa gbé wa mọ́ra ń bí òyìn tẹ́ ẹ jẹ́ kiri ẹ̀jọ́ kẹ́nìbọ̀dì má sọ pé ìgbé the same age ni tó bá jẹ́ pé àáfà kékeré ta máa ń rí lórí Instagram yẹn ni kò kí ń ṣe the same age ọmọ kékeré láàfà kékeré o mo fẹ́ mọ̀ okay wọ́n ní okay I am joking àyà mi ò já mi mọ̀ pé ń joking ni the same age nítorí ọmọ kékeré ni sister Yinka tó lò tó ń kọrin fún ọmọ tí ò wọ 18 years kẹ́ máa sọ gbogbo adúrú sọkúsọ yẹn létí ọmọ yẹn ọmọ tí ò wọ 18 years kẹ́ máa sọ pé kó máa pọ́n nǹkan lá kẹ́ máa sọ dẹ́ẹ̀dẹ́ ńlá mọ́lẹ̀ gbàgàgbàgbà ẹ̀dẹ̀ tí ẹ mọ̀ wípé ẹ ti abuse ọmọ yẹn ṣé ẹ̀yin ò mọ̀ pé abuse ọmọ yẹn báyẹn ọmọ tí ò pé 18 years kẹ́ máa sọ gbogbo adúrú ọ̀rọ̀ yẹn létí ẹ̀. ọmọ yóò pé 18 years o tẹ̀ ń sa adúrò ọ̀rọ̀ yẹn tẹ̀ ń sọ létí ẹ̀ àbí ṣó ti pé 18 years ọmọ yóò pé 18 years ẹ wá adúrò ọ̀rọ̀ burúkú tẹ̀ ń sọ lójú ọmọ yẹn torí gbàtà bá sọ ń sìn wá ní 18 years and above ìbéèrè rẹ̀ ta ló bí ọmọ yẹn gangan irú ìyàwó ni àwọn ọ̀rẹ́ ní òbí ẹ̀ lè tọ́jú àwọn ọmọ yín kó wọ́n má bàyé yín jẹ́ kí owó má bàyé yín jẹ́ kí owó má bà ìgbésí ayé àwọn ọmọ yín jẹ́ lọ́jọ́ iwájú èlò náà fẹ́ fún ọmọ yẹn sìn èlò náà fẹ́ fún yẹ ìwọ ìyá fẹ́ fọmọ tó bá gbọ́ wọn tá a rí tó bá yẹ pé ọmọdé ni o torí ìtẹ́mi ti rí ọmọdé ni o kó lọ bèèrè lọ́wọ́ yẹ̀yẹ́ ìtì máa bẹ́ jóná kọ́nà jẹ́ kó jèrè ọmọ yẹn nítorí àtẹnujẹ kó má pa ẹ́ torí pé wọ́n ti bẹ́ẹ̀ expose ọmọ yẹn láti kékeré wọ́n ti bẹ́ẹ̀ expose ìgbésí ayé ọmọ yẹn láti kékeré wọ́n ti bẹ́ẹ̀ kọ́mọ yẹn bó ṣe máa gbẹ́nu sí bó ṣe máa pọ́n ọlá láti kékeré minor lọmọ tá à ń sọ yìí minor lọmọ tá à ń sọ yìí so nígbà tí ọmọ kékeré tó bá jẹ́ bí éjì tó jẹ́ minor tó bá wá ń jó sírú ijó burúkú ẹ ti ẹ̀fà wọn láyà igbó ilé nǹkan kan báwọn ti dàgbà láyà náà claim pé òun ò pé bí fídíò yẹn ṣe báàdì nìyẹn o òun ò lójú 15 minutes lọ o tí òun kàn sáré báwọn ṣe bí kíní náà òun dẹ̀ ti kúrò mẹ́ ọmọ pé bí gbogbo fídíò yẹn bó ṣe máa rí nìyẹn èyí tó jó sí 15 minutes àti ẹ̀kọ́ ní drama oní tíátà nìyẹn ẹ̀fà àwọn tó tún dàgbàlagbà sílẹ̀ but minor tó wà láàrin wọn kọ́ ẹ̀yin abiyọmọ minor wà ń bẹ̀ so àwọn kan ò dẹ̀ sí rí wípé ìtò ṣe ìpókù díẹ̀ káàtó àwọn kan sì rí ní ìrírí wípé kíníkan ẹ̀ẹ́dẹ̀ fi sílẹ̀ ẹ wá ń kọ́ ọmọ kékeré ní kọ̀kúkọ̀ mo sọ fún yín mo ní nǹkan tó ń ṣe yìí lórí ètò wọn mo ní ká panupọ̀ ojú òní ìpépà bá wí àwọn ọ̀sẹ̀ pé ṣùgbọ́n Facebook is not meant for the children Facebook is meant it's for adults it's for kíníkan ẹjọ́ nítorí ìtọ́ náà ọmọ tó dájú sí yẹn ṣáàdọ̀tì ni. ṣe rí ẹni tó bá jẹ́ pé òbí tó jẹ́ pé òun ló bí ọmọ yẹn ẹ jẹ́ kó lọ máa tètè wá kó lọ kó mọ́mọ́ yẹn lọ fún counseling. tí o bá tètè fún counseling ìgbésí ayé ọmọ yẹn tó bá máa fi di ọjọ́ iwájú ìyá yẹn kábàámọ̀ bí ìmọ̀ye tó gba ò bá gba 200,000 wá kábàámọ̀ lórí owó yẹn káyìn ni kì í ṣèpè ọ̀pọ̀lọpọ̀ àṣírí ńlá tó ti gbọ́ àánú gbogbo tí wọ́n dẹ̀ ṣe fídíò táwọn kan dẹ̀ ṣe báyìí lójú ọmọ yẹn. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ ká sojú abẹ́ ń kó. àwọn ọmọ yẹn dẹ̀ jó báyìí bẹ́ẹ̀ làwọn kan ṣe báyìí tí wọ́n lẹ kinní mọ́ra wọn gbogbo ẹ̀ ní wọ́n ṣe dáadáa tó ń ṣe lójú ọmọ kékeré minor kí lédè tó ń fi lu ọmọdé. ẹ̀yin òbí ẹ jẹ́ ṣọ́ra yín lórí àtijẹ àti mu kó má ràn ẹlòmíì lọ sí oko ìbànújẹ́ ẹni tó bá mọ ìyá àwọn ọmọ yẹn kó lọ sọ fún pé kó lọ mójútó ọmọ Ọlọ́run á jẹ́ kó jèrè àwọn ọmọ ẹ̀ Ọlọ́run á jẹ́ kó jèrè ọmọ ẹ̀ owó nítorí máa dálẹ̀ ní ayé owó máa balẹ̀ ayé jẹ́ o nítorí máa dálẹ̀ ní ayé apá owó gan apá owó ò ní ká ẹ sọ fún
ẹ sọ fún kó lọ mójútó ọmọ ẹ o tó ń lọ́jọ́ iwájú àwa ò ní sọ púpọ̀ díẹ̀díẹ̀ la máa sọ àwa kan pàkíyèsí yín sí ni pé ohun tá a sọ lọ́jọ́ kìíní àná tá a ní ká du orí àwọn ọmọ wa àtọjọ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ wa mo lójú tó yẹ káwọn ọmọ wa máa wò lórí ìkànnì yìí gbogbo ẹ̀ la sọ àwọn kan rò wípé bóyá àfẹ́ràn èèyàn ṣùgbọ́n ẹ mọ̀ wípé bí mo ṣe wà yín tẹ́tí wá mọ díẹ̀ nípa mi ẹ mọ̀ wípé kò sẹ́ni tẹ́mi ò fẹ́ràn kò sẹ́ni tó jọ̀tá mi tóòtọ́ ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ á sọ tó bá kù díẹ̀ káàtó á sọ tó bá ṣe dáadáa á sọ fídíò tí arábìnrin Yinka TNT ẹ káàbọ̀ sórí ìkànnì fídíò tó bá lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa bílẹ̀ fún yín tó bá jẹ́ àgbà àkọ́kọ́ lẹ̀ ń darapọ̀ bàbá ẹ bá subscribe kẹ́ share. ó disrespect àwọn ọjọ́ aláṣọ funfun. so that ẹ lè máa jẹ ọ̀gbádùn content tá a máa mú wá fún yín lórí ìkànnì. ó dírẹ́sì fáwọn kan bíi ọ̀pọ̀lọpọ̀ àṣírí ńláńlá ló ní la mú wá fún yín lẹ́nu. ó láwọn kan wà pé oníṣẹ̀ṣe ni wọ́n. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ ká tójú abẹ́ ń kó. ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe ò sọ̀rọ̀ o àmọ́ bóyá wọ́n láìkì ẹ̀ bẹ́ẹ̀ bóyá nítorí kò dẹ̀ wọ aṣọ ogun kò dẹ̀ dẹ́sì bí àwọn ọlọ́sùn kó jẹ́ ká mọ̀ pé lóòótọ́ àwọn ló ń bá wí pẹ̀lú fídíò tó ṣe yẹn pẹ̀lú ìsọkúsọ tó ń kọ fídíò yẹn ò dáa fídíò yẹn ò ṣe kí ni ìpọ́n ilé ó wá tún lórí ó tún ní gods ó láwọn kan fọ́lù ẹ bíbélì sọ wípé ní tá a bá bá wí ọmọ tá a bá bá wí tó bá wù àròkì kò ṣe ọmọ kékeré kan o ó ní yóò parun lójijì ní àìsí àtúnṣe gbogbo ayé sọ òsì jáde kìíní kan aláwọn èèyàn ń fọ́lọ̀ mi gan àwọn èèyàn ṣáà ń fọ́lọ̀ mi sí wàhálà gbogbo ayé ò bá àfọlù ẹ lálálá ńlálá ìyẹn kọ́ ló bá wa èyí tó bá wa ni pé fídíò tó ṣe yẹn kò bójú mu ní society wa tó bá fẹ́ ṣerú ẹ̀ wàá ti lọ sí website àwọn onípọ́nrán búlù wàá lọ register ń bẹ̀ wàá gbé síbẹ̀ kò yẹ society wa pàápàá jùlọ Yorùbá ni wá Yorùbá dẹ̀ nílùú tó ní culture jù dárúkọ ẹni náà nínú ẹ̀yà Yíbò tó ṣerú tí wọ́n ṣe dárúkọ ẹni náà nínú àwọn Haúsá tó ṣe tí wọ́n ṣe dárúkọ ẹni náà ní ẹ̀yà Yorùbá tó ṣe tí wọ́n ṣe ìwà tí ò dáa ni. ẹ káàbọ̀ sórí ìkànnì fídíò tó bá lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún yín tó bá jẹ́ àgbà àkọ́kọ́ lẹ̀ ń darapọ̀ bàbá ẹ bá subscribe kẹ́ share. so that ẹ lè máa jẹ ọ̀gbádùn content tá a máa mú wá fún yín lórí ìkànnì. ọ̀pọ̀lọpọ̀ àṣírí ńláńlá ló ní la mú wá fún yín lẹ́nu. Ọlọ́run á ràn yín lọ́wọ́ pọ̀ o. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ ká sojú abẹ́ ń kú. ẹni tó bá lọ́mọ kó tọ́jú àwọn ọmọ ẹ̀ kó tèmi mú wá nìyẹn ìwọ tó bá ní ọmọ tọ́jú ọmọ ẹ má jẹ́ kó má torí owó má jẹ́ kó ọmọ ẹ máa ṣe rádaràdà jẹ́ kí ìgbésí ayé ọmọ ẹ kó nítumọ̀ sí ẹ jẹ́ kí ìgbésí ayé ọmọ ẹ jẹ́ kó jọ ẹ lójú ọmọ náà Rosemary how are you jẹ́ kí ìgbésí ayé ẹ ọmọ ẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ kó jọ ẹ lójú jẹ́ kó ká ẹ lára torí Ọlọ́run má jẹ́ ká ní ẹkún ọjọ́ ọ̀la ẹlòmíín wà ìbànújẹ́ ayérayé fúnra rẹ̀ ló fọwọ́ ara ẹ̀ fà sínú ayé ẹ̀ nígbà tí ó bá mú ọmọ kékeré Rónkẹ́ Ẹ̀sán tó bá mú ọmọ kékeré minor ọmọ tí ò tí wọ ọmọ ọdún 12 tẹ́ ẹ fi sáàárín ibi tẹ́ ẹ ti ń ṣe irú fídíò yẹn kì í dẹ̀ ṣe pé sísá Yínká ò bímọ àwọn ọmọ ẹ̀ ó làwọn ọmọ ti dàgbà tó ní ìdánmọ kékeré tó máa ba yí ẹ̀jẹ̀ ìwọ ọ̀yá tó dẹ̀ gbé ọmọ ẹ̀ sílẹ̀ ò lè jẹ́ kán ba yí ẹ̀jẹ̀ bóyá bàbá ẹ̀ gan ló sì lé location àmọ́ bóyá ìyá náà ló torí owó ló sì lé bẹ́ẹ̀ ló location àmọ́ bóyá torí ebi ló sún ẹ débẹ̀ tó bá dọjọ́ iwájú mo gbà ládùúrà pé ò ní kábàámọ̀ ẹ̀yin obìnrin ẹ lọ tọ́jú àwọn ọmọ yín bóyá ìyá ẹ̀ ti kọ́kọ́ tó filẹ̀ sílé ọ̀dọ̀ ọkọ rẹ̀ bàbá àtìyá sì lè máa mọ̀ kọ́ lè wà pọ̀ kọ́ ẹ pé wọ́n rẹ̀ pé àbí kọ́mẹ́dì là ń ṣe ṣùgbọ́n ẹ lọ wojú ọmọ yẹn dáadáa tí kì í ṣàṣàfà kékeré torí àfáà kékeré ó jẹ́ ẹni tí mo máa ń láìkì kọ́mẹ́dì ẹ lọ wò ó ṣé kì í ṣàfáà kékeré tó bá jẹ́ pé àfáà kékeré ni ẹ̀yin òbí ẹ lọ mójútó dáadáa
ẹ̀yin òbí ẹ̀kẹ́dẹ̀ lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ẹ lọ tọrọ àsàkàfúrò láì lọ́wọ́ Ọlọ́run tó bá pé àáfàá kékeré lọmọ yẹn tó bá pé kì í ṣàáfàá kékeré pé ọmọ kan ni ẹnikẹ́ni tó bá bí ọmọ yẹn kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run nítorí fúnra rẹ̀ ló ti fi ìgbésí ayé ọmọ yẹn ó ní ó ẹ káàbọ̀ sórí ìkànnì tẹ́sí tó bá lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa lé fún yín tó bá jẹ́ àgbà àkọ́kọ́ lè darapọ̀ bàbá ẹ bá wa subscribe kẹ́ share. Alájà Mewolaka, I thank God for you. ẹni máa jẹ ọgbádùn content tá a máa mú wá fún lórí ìkànnì. ẹ jẹ́ ká máa ṣe dáadáa nǹkan tẹ́ ẹ máa ṣe téèyàn máa rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ńláńlá ni la mú wá fún ilé yìí. Bí mo ṣe wà yìí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ́ ká fojú abẹ́ ń kó. èyí fẹ́ ṣe nínú kéèyàn má gbé mi mọ́ra ṣùgbọ́n tó bá ṣe dáadáa màá sọ tó bá kù díẹ̀ káàtó màá sọ àìmọ́ ò má gbogbo lẹ́nu màá sọ títí mi. That is me. Thank you so much. I love you. Bye for now. Alájà Mewolaka ẹ ṣì wà lórí ètò ẹ ṣe ìyá mi. Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa o. Ẹ ṣé gan, thank you so much. And my regards to your husband. Ẹ bá mi personally pé Iyalaje mo ẹ kúnlẹ̀ fún báyìí kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Torí pé ọ̀rọ̀ tẹ́ rọra sọ láàárọ̀ yẹn ẹ mọ̀ so many things ẹ ti clear minds àwọn èèyàn tó ti ń rò pé tó ti ní a lot of questions wọ́n ti rò pé tẹ́ẹ̀dẹ̀ ẹ̀yin ò dẹ̀ mọ̀ nǹkan táwọn èèyàn sọ lẹ́yìn. Ọlọ́rọ̀ àbí ti dídí. Bọ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ rẹ ló kàn ní kẹ́yìn kàn tiẹ̀ sọ̀rọ̀ débẹ̀. Ọlọ́run ló ní kẹ́ sọ̀rọ̀ débẹ̀. I'm telling you. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ọlọ́run àwọn personally ẹ pé Iyalaje ní kẹ́ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì báyìí kẹ́ dúpẹ́ pé wọ́n ṣe. Torí àwọn lè jìkà tí ò jẹ́ kọ́rùn òye. Bẹ́ẹ̀ ni ilé ayé simple kan ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ̀yin ò mọ̀ but question yẹn ti ń lọ ó ti ń lọ nígbà táwa sì ń jà lọ tá a sì ń sọ̀rọ̀ lọ ẹ ti dákẹ́ àwọn ènìyàn kí ló dé tí Alájà Mewolaka dákẹ́ ṣe bóun ló bẹ̀rẹ̀ wàá dúpẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dáàbò èjìká yìí tí ò jẹ́ ọ̀nà rẹ̀ ẹ ṣe tó daṣọ yìí aṣọ àpọ́nlé pò yín wọ́n wá dúpẹ́ lọ́wọ́ wọn. God bless you all. Ẹ ṣé gbogbo èèyàn olólùfẹ́ mi tẹ́ wà lórí ìkànnì lónìí thank you so much gbogbo tá a bá ṣe jẹ́ ká máa ṣe dáadáa. Alájà Mewolaka ẹ lọ wo ọmọ kékeré tí wọ́n lò yẹn ẹ bá mi wá ìdí ẹ̀ ṣé kìí ṣe àáfà kékeré tó ṣe mo ní kẹ́ mọ́ fi fáìbù sí olóṣó díẹ̀ ẹlẹ́yà díẹ̀ kìnìkan kẹ́ mọ́ tó ṣé kìí ṣọmọ yẹn tó bá jẹ́ pé mùsùlùmí lọmọ yẹn ẹ jẹ́ àtètè wá nǹkan ṣe sí lẹ́yìn mùsùlùmí ẹ jẹ́ káwọn òbí ẹ̀ kàn lọ mójútó dáadáa kán dẹ̀ báwọn òbí wọn náà sọ̀rọ̀ nítorí àtẹnujẹ. ire o kàn ní jù báyìí lọ lórí ètò ẹ jẹ́ kí n máa rè lé o ẹ jẹ́ lọlé kí n lọ rí láàsì kí n má bàa kú láàsì Iyalaje ilé mi ń jẹ́ o God bless you mi ọlọ́mọ plenty Ọbátúlà God bless you ẹ ṣé gan ni ẹ ṣé o ẹ ṣé please go and check ma Alájà ìjọ ìbá mi check God bless you. Bye for